ọjọ́ bí òkú àgbà ìpàdé àpérò ńláńlá lórí àkójọpọ̀ èrò fún ayẹyẹ ìlú wọ̀ jẹ́ àgbọ̀nrún folúyọlé related services and event planner ó kájú ẹ̀ àwọn tẹ̀ àbúradà pẹ̀pẹ̀pẹ̀ ẹ̀rùmọ̀ alákàmọ́lẹ̀ ń bẹ̀ lórí ẹgbẹ́ wọn ìlú èkó tó máa ń fẹ́ tiẹ̀ ní kó mẹ́sẹ̀ nílé iṣẹ́ wọn bọ́ sọ́yẹ́ èrò tó pé 1000 capacity tent tó ẹgbẹ̀rún ẹ̀rí 500 capacity tent lọ́pẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta èèyàn 250 capacity tent ọgbọ̀gbọ̀rún méjì àbò báwo ló ṣe fẹ́ sí festival rent wà tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí kalẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ bá ṣe tó láti bọ́ọ̀lù mọ́lẹ̀ ẹ̀wẹ̀ ní ip chairs lava chairs plastic chairs and palace chairs banquet tables with flower decoration materials fan rug and royal chair tẹ́ǹtì látẹ̀kùn lè kábàánà ìjọba nínú oṣù tó nílò canopy máa lọ sí ọ̀ṣun tó kún bọ́sítọ̀ sọ́ọ́nẹ́l olùfẹ́lò ìbàdàn sẹ́mẹ̀ ọkọ̀ bẹ tí ó kò ní kùdú àbíyá ìwọ́kọ̀ rúùkù 08138213959 àti 09153037517 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akíra ní kíkí ọlá kíkí táàmù fi kíra wa ní ọ̀la àlìjẹ́nà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. akíra káàmù jíbá ètò wa ètò Albasira tó máa ń dé sétí gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti lè ṣe rédíò Solutions FM ní 3.9 Àwẹ̀ní house ní Òkè Àdó. ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n. àwọn sásùwà tó wọ́n fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa. àrò gbogbo àwọn olólùfẹ́ òdodo kí àwọn náà gbìyànjú ká súnmọ́ tòsí ká mọ́ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ́kọ́lọ́ kó sì wá ní ẹ̀san lórí Allahumma amin. àwọn sásùwà tí wọ́n mọ́ ń bá a sọ̀rọ̀ náà ní gbogbo ìgbà wọ́n tuntun wà ń bí pẹ̀lú wa ní àṣálẹ̀ àfààní Ọlọ́run bẹ́ẹ̀ náà ọba tí ó gún wọn kalẹ̀ dára kó má jẹ́ kí ó bàjẹ́ fún wọn láìlẹ̀ àwọn náà láti mọ gbọ́ ọ̀rẹ́ ni wọn kọ́ lọ́n jẹ́ ká rí wọn kọ́ bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa najama nahjahu ila yawmiddin wa ba'd. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ gbédàl kìyàmà Allahumma amin. a kí gbogbo wa tí à ń gbọ́ wa níbi tá a ti ń gbọ́ wa àtàwọn táwọn wò wá lórí ẹ̀rọ ayélujára ti Facebook ní Ẹ̀sà Òkè Sunnatic TV àbáwá táwọn wò lórí YouTube Suleiman Ibrahim alẹ Ẹ̀sà Òkè so àti gbogbo ibi tá ti máa padà wò ẹni tí ó gé sórí TikTok
gbogbo àtàwọn wo náà àkí gbogbo akẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. ṣùgbọ́n kan náà à ń fi àsìkò àfi ń ṣàdúrà bàbá wa Gbanimadu Arabi and Nigeria ọlọ́mọba ní kẹ́ wọn. Àmín. Gbogbo àwọn afọwà tí wọ́n ṣẹ́kù ọlọ́mọba ní ṣàlékún dáadáa fún wọn. Àmín. bàbá wa gba ìmáàmù Ìbàdàn ọlọ́mọba ní wà pẹ̀lú wọn. Àmín. gbogbo àwọn kánsùlà tó kéde lẹ̀ ọlọ́mọba àlekọ́lá jẹ́ ká ẹ̀mí gbígbà àtàlàfíà ara ọlọ́mọba ní dájọ́ rẹ̀ fún wọn. Àmín. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri gbogbo tẹ́ ti ń gbọ́ wa àtàwa tí a jẹ́ olùtẹ̀lé òdodo àti àṣàdúrà fún gbogbo náà ìpé gbogbo wa kọ́lọ́n kó jíká bá débi ìyọ́nú ọlọ́run Àmín. kọ́lọ́n kó sàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná Àmín. wọlá àtọkọ̀ọ́sọ ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah la hawla wala quwwata illa billahi azim. so lẹ́yìn ilé níjẹjọ à ń ṣàlàyé lọ fún wa nípa àwọn ojúṣe ìlànà wo ní Islam là kalẹ̀ lórí ọ̀rọ̀ òkú sínsìn àbí ìlànà báwo ìsìnkú sá nínú Islam. so a ti sọ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ìgbàtàrí èèyàn ọba yá kí làwọn ojúṣe àti wá sọ débi ọ̀rọ̀ pé èèyàn jáde láyé kí lójúṣe wa lónìí. àwọn ojúṣe tọ́kàn síwájú ká tó sin òkú òun ní nǹkan tá a fẹ́ sáré tá a fẹ́ gbé yẹ̀wò. a sọ fún wa pé tí òkú bá kú àwa tá a wà nítòsí ibẹ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ gbà òkú lè lajúlẹ̀ ká fọwọ́ ní ojú wálẹ̀ àṣàlàyé níjẹjọba. ṣùgbọ́n lónìí àwa tí a gbọ́ pé lágbájá kú tá a kọ́kọ́ wá wọlé n ò tí ì sin o tá a wọlé tí àpá tí náà ti fọwọ́ lójú wálẹ̀. so nínú ṣẹ̀ríà Islam àwọn tí a ń fọwọ́ òkú lójú wálẹ̀ nínú àwọn nǹkan tí Islam sọ yìí pé ká ṣe ó ní pé gbàtẹ́mì jáde lára ká fọwọ́ lójú wálẹ̀ àkọ́kọ́ nìyẹn. ká bọ́ aṣọ kúrò lára rẹ̀ aṣọ tó wọ̀ yẹn tó bá jẹ́ pé aṣọ yẹn sì jẹ́ aṣọ tí àwọn èèyàn ó jogún kò ní Islam ìṣẹ́sì kàtẹ́ àwọn sọ pé ṣébọn ló ní nǹkan ẹjọ́ bàjẹ́ ara ìṣòrọ́fù nù ìná àpànù kọ́kọ́ gbaṣọ kù torí kìí ṣe tiẹ̀ mọ́ àwọn tí ó jogún ti wà nílẹ̀ so bọ̀ kù ní ara rẹ̀. so lẹ́yìn eléyẹn wọ́n daṣọ gbàgẹ̀rẹ̀ kan bò á ní jẹ́ kó wà ní hóhó. so aṣọ bí dírọ́ọ̀sì kan lè wà lójú ara rẹ̀ á daṣọ gbàgẹ̀rẹ̀ bò. so á daṣọ gbàgẹ̀rẹ̀ bò. ṣùgbọ́n síwájú kó tó di wípé a fẹ́ lọ sin torí pé nínú ṣẹ̀ríà Islam ẹni tó kú yẹn mùsùlùmí ò kéèdì ilé òkú àìdí ilé òkú kí ọmọ kan bẹ ní Kaduna ẹjẹ adóde kó fi dé sí tó bá dé sí yóò sùn jẹ ni àbí yóò jí àbó ni ó dẹ́mi padà sí ara o. nínú ṣẹ̀ríà Islam alimubadara bitajiiz alimayit ó ní pé káyọ̀tì lọ sin òkú. that is why táwọn Yorùbá fi máa sọ pé wọn èèyàn máa fi mọ̀dá kú sí é nílọrin ṣe fẹ́ mọ̀ pé ìlú ẹ̀sìn ni mọ̀dá ní Ìlọrin ìlú ẹ̀sìn ni pé tó bá lọ dákú wọn àbí ní sábó lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n gbẹ́ sí iye tó bó ti dákú àwọn rò pé ó ti kú ni o ṣùgbọ́n náà bí ká ilé yánu o. Ànábì sọ̀sọ́lá sọ yìí pé asri'u bil janaza ẹ tètè máa yára lọ sìnkú tó bá ti kú ẹ má gbókú yẹn kalẹ̀ fa in takum salihatan fa khayrun tuqaddimunaha alayhi tó bá jẹ́ pé ẹni rẹ ni ẹ ń gbé lọ pàdé dáadáa tó ṣe ẹ sì á máa dè mọ́lẹ̀ bẹ́ẹ̀ mi ṣe bọ́ lára rẹ̀ yẹn n tó kù ni pé kẹ́ ẹ lọ sí. Ànábì ni tó bá sì jẹ́ pé aburú ni ẹni ibi ni ṣé ẹ máa wo nǹkan bí ìrànkó dúró láàrin yín kò sí ní tẹ́ ẹ fi lé lẹ́ẹ̀skúùsì ń bẹ̀ kò sí kankan tẹ́ ẹ fi lé lẹ́ẹ̀skúùsì ń bẹ̀ só ti kú ẹ lọ sí ní tí Islam sọnù àìwojú òkú. so àwa tá a wá jẹ́ mọ̀lẹ́bí ni o ojúlùmọ̀ ni o tá a bá sàpè Islam sọ wá pé káàtì lọ sìnkú báyìí Ànábì ní ẹ má fòkú ráì rárá irun kan tó bá báyàn kírun kejì ò tó dé ẹ ti lọ sín pápápá àbẹ kírun kejì tán ẹ sín ló fi jẹ́ pé ní Kaaba àbí ní Mẹ́kà gbogbo òkú tí wọ́n ti ń kú báyìí wọ́n mọ̀ sàwọn jọ irú àwọn tó bá kú lẹ́yìn iṣẹ́ abáyé nìṣe wọ́n sàwọn jọ tá a bá ti kásùnbà wọn ó kókù dé ni á kásùnbà sí la ẹni tó bá tó kú lẹ́yìn àsùnbà sí àìlà so wọn ó tún kó wọn jọ tá a bá ti ń ká àìlà wọn ó kírun sí àlà ẹn kú láàrin àìlà sí àlàsárì
ló jẹ́ pé gbogbo òrun tá a bá kí pátá òun la máa kírun sókù la gbogbo òrun tá a bá kí òun la máa sí kíni o la máa kírun sókù la àwọn tí a wá jẹ́ síwájú kó tó di pa lọ sìnkú ẹ sábà pé àwa sì náà sáwà ń bẹ bóyá kú láàárọ̀ kó tó zúrì kálukú ń wọlé à ń wọlé ibi tí ẹ gbókù sí àwọn àfáà ní kí ni ojúṣe wa sọ ẹni bá ṣe wọlé òun nǹkan àkọ́kọ́ ni pé a lè ṣí ojú òkú yẹn bí ẹ ṣe daṣọ bò mọ́lẹ̀ òun á wà sí ojú òkú yẹn kódà a tó lè kí síwájú orí ẹ̀ tó ń ti bó ṣe wà àrẹ́rì rẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìpè ànábì ó wọlé ti Uthman ibn Mad'un ìkànnì àwọn sọ̀hábà ní kìí sí Usman ibn Affan o Uthman ibn Mad'un ànábì ó wá sí aṣọ lójú rẹ̀ nígbà tó wọlé ibi tí wọ́n gbé ànábì wá kí síwájú orí rẹ̀ sallallahu alaihi wasallam omi ojú ànábì wá ń dà jáde báyìí tànábì ń sun ẹkún so tànábì ń sun ẹkún ó bẹ̀rẹ̀ pé nǹkan inú súnà ló wà kì í ṣe ká èmi ò lè wọlé mọ́ o àbí káwọn sí nǹkan mi rárá so kódà ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam fún Usman Abubakar náà ṣe bẹ́ẹ̀ fánàbí gbà tánàbí kú so a ti sọ ní jẹjọ pé ìsunkún lásán kò lẹ́sẹ̀ èyí sọ pé ojú mi ti dá kí á ní kí Ọlọ́run wá táwọn wá barajẹ́ rárá o èèyàn lè barajẹ́ ó lè sunkún o ìsọkúsọ ní Islam tako o kódà nígbà tánàbí ń sunkún lórí ọmọ rẹ̀ tó kú táwọn èèyàn ń sọ fánàbí ká ìwà ànábì Ọlọ́run tó ń sunkún ànábì ní ìkẹ́ Ọlọ́run tó lọ́wọ́ fi ń sí ẹ̀mí èèyàn lélẹ̀ ẹ̀ ń bá yẹn kájú ko tó ní ojú òun ti dá eléyìí wọn ti yọ àánú kúrò ní ìgbésí ayé rẹ̀ ní o ẹ̀kejì nínú ojúṣe wa ni asọ́búrú wọlẹ́sítẹ̀rìjà so ká ṣe sùúrù ká sì ṣe inna lillahi wa inna ilayhi raji'un gbọ́dọ̀ ń tà sọnù àní máa sọsọkúsọ àní ṣépè àsọlé náà níjẹjọ àní máa sọ ká aláàánú mi lọ́wọ́ lọ yóò kiri kan torí pé àwọn mọ̀lẹ́kà kan ń bẹ mọ̀sọ́fà níjẹjọ tó jẹ pé ibi tí òkú bá ti kú láwọn ọmọ ń wá káàkiri ẹ ń bá ṣépè fúnra ara rẹ̀ tí bá ti ń ṣépè báyìí àmín ni ẹ máa ń ṣe ànábì fi ní ẹ má ṣépè fúnra yín o ẹ máa sọ ntẹ ẹ máa sọ jáde lẹ́nu o torí pé fa innal malaikata yu'minuna ala ma taqulun àwọn màláíkà kan bẹ àwọn kan máa sàmì ni bó sọ pé sóhun lè ríṣẹ́ mọ́ láyé òun báyìí o òun rà mí ayé òun máa ti ṣe báyìí o àmín so ẹ dákun kí wàá ní tá a gbé kí ní tá a jù so òkú tó kù yìí a ní Islam ní káàkiri lọ sí àwa tá a wọlé tí òkú bí tí ẹ tẹ sí òun ní tá a sọ nǹkan tá a ṣe yẹn ṣùgbọ́n kó tó di pé a lọ níbẹ̀ o àwọn nǹkan kan bẹ tí Islam tó ṣe léèwọ̀ fún wa yálà àwa tá a fẹ́ wọlé ni síbi tó kù wà àbá àtà jẹ́ mọ̀lẹ́bí àkọ́kọ́ náà ni àníyáhà ẹkún tí ọmọ máriwo lọ́wọ́ èèwọ̀ ni nínú sharia Islam so ìyẹn lè máa sọkún so but kì í ṣẹkún yìí ara Islam kọ̀ fún wa ànábì ní arba'un fi ummati min amri jahiliya so nǹkan mẹ́rin kan bẹ nínú àlùmọ̀ mi Ọlọ́run ti gbé jáde nínú òṣìṣẹ́ àìmọ̀ kan pátápátá bẹ́ẹ̀ ni nínú rẹ̀ ní tánàbí dákọ̀ ní àníyáhà ẹkún tí ọmọ máriwo lọ́wọ́ so ẹlòmíì ẹ rò pé ọ lọ sí kọ́ọ̀sì ẹ̀ ní yunifásitì ní kọ́ọ̀sì ẹkún sísun ẹlòmíì ní handwriting ẹkún gan so ọ̀dà ọ ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí Islam sọ fún wa ni pé dọ́rìbùl hudud so kéèyàn máa gbára rẹ̀ lójú kọ́ran gbé rẹ̀ dálẹ̀ so tàbí kọ́ máa fasọyà má rẹ̀ lọ́rùn Islam ṣe kí ni o ọ̀tàkù so a gbọ́dọ̀ sí àwọn nǹkan èèwọ̀ ni so kákọ́ lọ́ọ́ délé yìí mọ́ so nínú àwọn nǹkan tó wá dójú ṣe wa òun náà ni òkú tó wà nílẹ̀ yẹn gẹ́gẹ́ alimubadaro ìlà qada ìdẹ́yìnìyí ẹ wo àwọn tí Islam sọ ìgbà tó kù yẹn kún ẹ tí ì lọ sí o Islam wá ní kárí pé níbẹ̀ wọn sẹ́bùkù ṣe kú àwọn nǹkan márùn kan wà tó jẹ́ ọ̀ranyàn tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ní sísẹ̀ǹtẹ̀lé àkọ́kọ́ ń bẹ òun náà ni pé ká wo ètò bó la ṣe fẹ́ lọ sin òkú yẹn nígbà tó kù ti kú tọ́ba gbogbo ètò náà sẹ́rí property tó kù fílẹ̀ ó ní ìwọ̀ márùn nínú ìwọ̀ márùn bó kù ṣe kú báyìí gbogbo ohun tó níyẹn ti di property
ẹja tẹ́tí gbọ́ bẹ̀yẹn dáadáa bó ṣe kú bẹ́ẹ̀ ó ti di property. Ìwọ alákọ̀ọ́kọ́ ó ní pé nínú property òkú yẹn lẹ́ẹ̀tì yọ gbogbo owó tẹ́ ẹ fẹ́ ná lórí bó la sì fẹ́ sin kìí ṣe tẹ́ ẹ fẹ́ fi sòkú o owó tá a fẹ́ ná lórí bó láti sin òkú kìí ṣe ṣíṣe òkú ẹ má dàpọ̀ o sísin òkú bíi kíni owó aṣọ tá a fẹ́ rà ilẹ̀ tá a fẹ́ gbẹ́ igi tá a fẹ́ rà gbogbo àwọn owó yìí ara tùràrí kan ni ara gbá ni Islam sọ pé ẹ yọ nínú property òkú àyàfi tá a bá rí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tí wọ́n ní àbójúlùmọ̀ ó lè jọ rẹ̀ ó lè jẹ́ kinní kan ẹgbẹ́ owó ṣùgbọ́n pìlẹ̀ ni pé ẹ yọ nínú property rẹ̀ torí òun náà lẹ fẹ́ lò fún ẹ lọ withdraw owó kò nu àkáǹtì rẹ̀ ẹ lọ fira sọ ẹ fi gbẹ́lẹ̀ nínú ṣẹ̀dá Islam èèyàn máa ń gba àwọn tí ó gbẹ́lẹ̀ ni wọ́n èé filẹ̀ gbígbẹ́ ṣe àná ẹni lẹ́ni tí mú báírò láti ẹjọ́ ẹ wá ní bàbá ìyàwó rẹ̀ kú ẹ lọ pè wá tí wọ́n á ju jígà díẹ̀ pa lọ́wọ́ bá pọ́n irú wọn ni wọ́n sọ pé ó ti dá báyẹn ẹ kàn mú sọ́fẹ̀ yẹn kẹ́ ẹ fi tracy kíní báyìí ẹ kàn fi ra ṣe so torí ẹni lẹ́nu ọwọ́ rẹ ti fẹ́ ya owó la fi máa ń ṣe ń gbò jẹjẹ kí mọ́kúbárà gánà wulẹ̀ tí ẹni àsìkò sí wọ́n ti bá yín gbé ẹlẹ́ mọ́kúbárà ẹ kà sanwó gbogbo owó yẹn pátá ayọ̀ ń bẹ̀ àwọn àfáà ní kí ló dé torí pé òkú yẹn ń tá a lè fi bè òhò rẹ̀ òun ni pé káyọ̀tì lọ sin gbogbo ìnáwó tá a wá fẹ́ ṣe yẹn á sáré yọ mi pírátì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì sẹ́wọ̀n kí wọ́n ní ká lọ ra gbogbo nǹkan yẹn lẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́ ẹ bá ti yọ yẹn nínú pírátì rẹ̀ tán àní tí ì sin tá a fi lọ síbi gbèsè tàbí ká lọ síbi nọ́mbà 2 ní àlè òkúkú ni mùtà á lékọ́ bí àyìn tẹ́ríkà á lọ síbi àwọn ìwọ̀ tó so papọ̀ mọ́ property òkú yẹn á lọ síbẹ̀ ipò ẹ̀dá kan ta ló ní fáànù wọn dáàdì ní sẹ́yìn fẹ́ẹ̀ tì sí ẹyọ kò mbẹ ta ló ní eré ẹyọ kò mbẹ ẹ wà bọ́ sí ibi ẹlẹ́ẹ̀kẹta ni gbèsè wo lòkú ìjẹ afẹ́yọnu property rẹ̀ tí wọn ò jẹ gbèsè torí tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni pé gbèsè tá a bá ti lọ fẹ́ sin òkú ànábì èkírun sókù látọ́ bá jẹ gbèsè. Sallallahu alaihi wasallam. ó fi hàn pé a ti gbọ́dọ̀ mọ bó láti sẹ́tù gbèsè ká tó gbókù bọ́ta ṣé wọn ò ní gbèsè ńlẹ̀ bó lẹ́ ti wá sáré mọ̀ síbi tí kálukú ti ń ronú títí ń sunkún títí ń gbára dálẹ̀ ṣé ńlẹ̀ tì mí léyìn ìsìláàmù ọ̀rọ̀ àlìkíámọ́ ní ìsìláàmù fẹ́ bá a tírìtì ìdí ni pé ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ níwèé ìyẹn ni wíìlì tí Islam encourage a níwèé ìwé wo tẹ́ ẹ máa kọ gbogbo mọ̀jẹ lágbájá lówó tàmẹ̀dò yáwó lọ́wọ́ mi yóò ti wà lákọọ́lẹ̀ ànábì ní ẹni tó ẹ gbọ́dọ̀ máa sọnù ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àfi kíwèé yìí ó ti wà lákọọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín nínú àdìsí mọ́ Muslim so ìyìn ni wọ́n wà á mú ṣe àkùn wọ́n kẹ̀yẹ̀wò ni pé dáàdi sì jẹ́ 70,000 kan ẹ yọ ná tí a kò di mẹ́ta bá ẹjẹ sáré ka márùn mẹ́ta yẹn wà before ká tó sin òkú ká sáré yọwó tá a fi ṣètò ìsìnkú rẹ̀ ká wo àwọn nǹkan tí èsè bíi property rẹ̀ ká ètè yọ sẹ́gbẹ̀ẹ́ kan pé dádì kọ́ ló ní fáànù yóò ẹ sáà mọ̀ ọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan sáwọn kan wọ́n ní kíní but ìyẹn gan lè mọ́ tí ì sí before sísin òkú tọ́jà pé after gbàtà bá sin òkú tán ni ṣùgbọ́n nọ́mbà 3 ó lè padà wá nọ́mbà 2 báyìí kí náà ni pé ṣé wọn ò jẹ gbèsè wọn ní wọn jẹ gbèsè òkè á san owó tàbí san wà nílẹ̀ ìgbà náà láàtò lọ kírun sí òkú là tí wọn bá ti gbókù bọ́ọ̀ta ànábì máa ń béèrè sallallahu alaihi wasallam pé ẹ dákun ǹjẹ́ òkú yìí ǹjọ́ jẹ gbèsè tí wọn bá lọ jẹ gbèsè ànábì ò ní ta ní ọba san kí ló fà á ànábì lọ́lọ́run ti jẹ́ kó yé òun pé gbogbo mùmìnì tó kírun kú tó gbààwẹ̀ kú tó bá ilé jẹ gbèsè ẹ̀mí rẹ̀ wọ́n ó so kọ́ òkè báyìí wọn ò ní jẹ́ orí ìgbádùn kankan tó bá ti kú ìjọ wọn bá tó bá rántí san gbèsè ní gbogbo sí olóore rẹ̀ ó tó mọ rọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ bèrè lẹ́yìn òkú kọ́lẹ̀ ń ṣe káàkiri ẹni òkú tó bá ti kú
tó bá jẹ gbèsè yẹn wọn ò ìgbádùn òní lọ bá nu sàárè tọwọ́ àwọn ó sọ ẹ̀mí rẹ̀ kọ ni títí ìjọba tó bá rántí san gbèsè. Ẹ wo nǹkan sẹ́rí ikú tó dùn téèyàn fi lè kọ́ lọ ń fa jù láyé òun náà ni ikú ṣẹ̀hídì, kéèyàn kú sójú ogun tọlọ́run. Téèyàn bá kú sójú ogun tọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ pátá, kódà irú ẹ̀ṣẹ̀ tó rí ó ṣe síwájú kó tó lójú ogun, bó ṣe kú báyìí wọ́n ti forí rẹ̀ jìn. Ànábì ní lẹ́yìn ìgbèsè nìkan, kẹtùn wo nǹkan ikú tẹ̀ fi máa ń kọ́ lọ́n fánu o, lẹ́yìn ìgbèsè nìkan. Ọlọ́run ní rárá, ó ti fẹ́ nìkan sínú àdánwò tó jẹ lówó títí wọn ń ronú ọ̀tọ̀ ní táwọn àárò ẹni tó kú làwọn èèyàn ń dá, àárò tówó rẹ̀ ní sọ pé so ti á lọ náà nù. That is why ló jẹ́ pé kò yẹ ká máa lọ́ra san gbèsè. Ẹni tó ló lọ tó o sì jẹ́wó tó wá ń ṣe wọ́nranwọ̀nran káàkiri, àbòsí ni. Tètè lọ san gbèsè ó ń gbèsè, tètè lọ san. Àfi tó bá lówó lọ́lọ́kù, tó bá sì lówó ọmọ bẹlọ́n púpọ̀ lọ́n jọ ọbọ̀ orí gbèsè yìí san. Torí tíyàn bá kú bá wọn ó sọ ẹ̀mí yẹn kọ́ ni o. Nafsul mu'min mu'allaqatun bidaynihi hatta yuqda anha. So ìyẹn ló fà tánàbí ó fi ọkọ béèrè, tánàbí bá ti wá béèrè sáré tí ó bá san tẹ́ bá ti lọ wà. Ànábì ó kírun sókun la níjọ́ kan Abu Qatada sọ bẹ́ẹ̀, Ànábì wá kírun sókun la tán, Ànábì wá ní Abu Qatada ìwọ ló sanwó yìí o. Gbogbo àtànàbí bá ti wá ń pàdé Abu Qatada, Ànábì àwọn bílẹ̀ kò só ti lọ sanwó torí ó ti kú lọ́rùn òkú, ìwọ ló sọ pé gbogbo gbèsè rẹ ti dọrùn rẹ, wọn ò ní bílẹ̀ rẹ gbèsè yẹn mọ́ o. So a lọ san gbèsè wọn ṣé wá rí bí ìwọ̀ tí mò ń ká lọ nọ́mbà 4 rẹ̀ a lọ wò sókù yẹn ọ̀sàsọ́lẹ̀, sókù ọ̀sàsọ́lẹ̀ pé tó ń bá kú tán o ẹ̀bùn fún nǹkan báyìí. So ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ká pín ogún nílànà ṣẹ̀ríà. Ìlànà ṣẹ̀ríà ìsìláàmù ó ṣàlàyé gbogbo nǹkan lẹ̀, ogún ẹni tó kú ìlànà ṣẹ̀ríà láàfin pín à ń bọ̀ ń bẹ̀. So táwa tí a ṣe lè ṣe à pé n tó kù ni pé mo kàsáré mo fẹ́ máa ti wọ́n ara wọn ní o, òkú tó ti kú tó ti wà nílẹ̀ báyìí kí ni n tọ́kàn káwẹ̀ tẹ̀sílù lè mọ yìí ṣe à pé aláàtí lọ ra aṣọ àti ra gbogbo ẹ̀ àwa afẹ́ ẹgbẹ́ kù. Sẹ́rí kò yẹ kí mùsùlùmí kan mọ́ kú wẹ̀, kò yẹ kí mùsùlùmí kankan kọ́ mọ̀ sí kí ni o kọ́ mọ̀ mọ́ òkú wẹ̀. Kí ni ìdí? Torí pé nínú ṣẹ̀ríà Islam mọ̀lẹ́bí ni wọ́n ní kó wẹra wọn, kíyàwó ọwọ́kọ kọ́kọ́ ọwọ́ ìyàwó kọ́mọ ọwọ́ ìyá, tọ́mọ yẹn bá sì lọ kó bí ọwẹ́. Kìí ṣe sí alálàáfà, iṣẹ́ tí èyí sí àwọn àfáà lẹ gbé fún wa nítorí sẹ́rí bá a ṣe dùnmọ́láwà ẹ̀ téèyàn bá ti kú tán oríṣiríṣi nǹkan onímọ̀ sí kí ni o ní máa ń ṣẹlẹ̀. So kú olókùtẹ́ wá ní kéèyàn wá wẹ̀, tẹni kọ́ wá wẹ̀, àwọn nǹkan kan lè máa ṣẹlẹ̀ yóò kórìíra rẹ̀, ṣùgbọ́n ẹni tó jẹ́ ẹbí tó jẹ́jẹ́ yóò lè ṣe pẹ̀lú perfection. Ṣé wá rẹ̀ tí ó wẹ̀yàn àwọn àfáà sọ fún wa pé májẹ̀mú méjì gbọ́dọ̀ wà lára rẹ̀, májẹ̀mú méjì. Ṣé ẹ pa sọ fún wa pé èyí tó dáa òun ni kọjá kékeré mọ̀lẹ́bí ọwẹ́ra wọn, kọkùnrin ọwọ́ ọkùnrin kóbìnrin ọwọ́. Kódà ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí obìnrin ló yẹ kó gbọ́ yé jù, ẹ̀yin àwọn tẹ̀ ń gbọ́ nípa àdájọ́ bá a ṣe wẹ̀kú, obìnrin ń ló yẹ kó mọ̀ ju ọkùnrin gan lọ. Kí nìdí? Ẹ máa gbọ́ ọ nínú ṣẹ̀ríà Islam obìnrin ní ọ̀wọ̀ obìnrin òde ní. Tí ọmọ wẹrẹ obìnrin bá kú obìnrin ní Islam ní ọ̀wẹ̀, táwọn ọmọ wẹrẹ ọkùnrin bá kú obìnrin ní Islam ní ọ̀wẹ̀, ọkùnrin ọ̀wà wọ ọkùnrin. Tẹ́lẹ̀ pé tírí kìíní náà 3-1 àgbàdúrà ń bẹ. Ìrìn èèyàn mẹ́ta lobìnrin ọ̀wẹ̀, ìrìn èèyàn kan lọkùnrin ọ̀wẹ̀. Kódà táwọn fẹ́ sọ̀rọ̀ ń pọ̀ òkú wíwẹ̀, àdíìsì tá a máa kà
níbẹ̀ obìnrin lànàbí kọ́ ọdún obìnrin gbogbo àfáà ayé ti kọ́ òkú wíwẹ̀ nígbà ọmọ ànàbí obìnrin kú ó wá kọ́ obìnrin ó wá ṣàlàyé fóbìnrin wọlọ́ọ̀lọ́ wẹ̀ torí kóbìnrin ní ọwọ́ obìnrin ànàbí kan dùn lẹ́nu ọ̀nà yìí wọ́n ń ṣàlàyé so gbogbo bí táwọn àfáà ń sáyà gbangba lọ yìí tàbí tẹ́tí aṣọ di sí àfà ẹlọ́pìn wá kìí sí àfà kálukú mùsùlùmí gidi ìdí ara àbí tọrọ ìfi pàtàkì nu ẹ gbọ́dọ̀ mọ̀ ẹ kọ mọ̀lẹ́bí òkú ni wọ́n ní kọ́ wẹ̀kú òbí rẹ̀ kú tọ́ wá ń sáàkì lórí pé wọ́n ọ̀rọ̀ mọ́ fílẹ̀ àwọn àfà àdúgbò káàkiri sétorí eléyìí náà fi lọ kí ó torí òkúlókù wọn fi lọ kí nígbà táwọn náà sì mọ̀ àwọn tí wọ́n ti yọjú dé assalamu alaikum so ẹ pẹ̀lẹ́ nǹkan méjì gbọ́dọ̀ wà lára ẹni tí yọ wẹ̀kú àkọ́kọ́ àsọlá ẹni yẹn gbọ́dọ̀ jẹ́yàn dáadáa so ọ gbọ́dọ̀ jẹ́yàn rí kí nìdí ìyẹn rí tá a mí ni pé yóò jẹni tó mọ òfin Ọlọ́run ẹnu àlà Ọlọ́run tí ó mọ̀ wípé ànábì sọ fún wa pé man sátara musliman ẹni tó bá bàṣírí mùsùlùmí kan sátarahu Allahu yawmal qiyamah Ọlọ́run bá lè kí ọlá yóò ṣe kí ni o yóò bu àṣírí tiẹ̀ náà yóò dẹ̀ ti gbàgbọ́ yẹ́sẹ̀ pánàbí sọ pé la tasubbul amwat ẹ gbọ́dọ̀ máa bú àwọn òkú fa innahum qad afdaw ila ma qaddamu torí pé wọ́n ti lọ in tí wọ́n ti síwájú àwọn ti lọ bá gbogbo ohun tí a ṣe wọ́n ti lọ bá so yóò gbọ́yé bá yóò mọ̀ pé tó ń bá wẹ òkú kódà ànábì ní sallallahu alaihi wasallam man ghassala mayyitan ẹni tó bá wẹ òkú kan fakatama alayhi tó wá rí nǹkan àlébù tó bò ìtumọ̀ tá a sọ pé tí ó wẹ̀ kó da ní ìtumọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ gbọ́ wọn tá à ń sọ iye kì í ṣe lẹ́nu jáwáyà kì í ṣe màrímà sọ tí ó wẹ̀kú tán tí ó bọ́ tàbí pé Allahu Akbar bá a ṣe dùn mọ́ láwẹ̀ àṣàlá jì ní kókó kan bí ẹ̀yìn nígbà tá a fẹ́ wẹ̀ wọ́n mọ́ mọ́ bí orí báyìí ní kókó ń ṣe rí aṣọ ń bà sí rí o ẹni yìí sẹni rí bá ẹni tí ó wẹ̀kú yóò jẹ ntẹnu ẹ̀ mọ́nú kí nìdí ànábì ní ẹnikẹ́ni tó bá wẹ òkú tó bá wá bò láṣìírí gúfèrò láhù arba'ina marratan ìgbà 40 lọ́lọ́run ní ẹmọ bá ń kàforíjì ilẹ̀ fún tó bò láṣìírí tọ́ra lèbú ńgbà tí ń wẹ̀kọ̀ bọ́ tatan kó wá dorí kodò kún ní kí ló dé ó ní àsọlọ́run bá sí rí wọn egbò kan bẹ́lẹ́gbẹ́ ìyá alágbájá nínú ìsìnkẹ́yìn ara o ti tásìrí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nù ọ̀nà ó tásìrí tiẹ̀ náà báwọn so orientation yẹn gbọ́dọ̀ wà fẹ́nibọ́dì tó bá fẹ́ wẹ̀kú so májẹ̀mú àkọ́kọ́ nìyẹn májẹ̀mú sẹ́mà ó wá ṣòro ara àdì tí Islam fi gbé mọ̀lẹ́bí wá nù ara àdì téèyàn ò fi ní lukun Ọlọ́run sí ọmọ lè wẹ̀ ìyá rẹ̀ kó abọ́ta kó máa sọ pé àsìmọ́mì mi ní kinní kan lẹ́yìn ibi ẹ̀yìn ọ̀run báyìí àti dádì mi ní kinní kan lẹ́yìn ọ̀run báyìí tí ẹ̀kí ń gbò jẹ́pẹ́jẹ́ rẹ̀ ni a ràn lọ́wọ́ èṣù tẹ́ ẹ bá ti jẹ́ kí fámílì ọmọ ìwẹ̀ra wọn èṣù ní sábà ráàyè wọ́bẹ̀ pọ̀tàfà láàfà kan lọ kó wá òun kàdé kinní ni pé Allahu Akbar aláàjì kinní ta lọ wẹ̀ ǹjọ́ ni àdá o sẹ́wọ̀n ọmọ tó bọ́ta gan ti ń sọ báwọn nípa òbí rẹ̀ àbí yẹn bọ́ta ń sọ bá ń pa àbúrò rẹ̀ àbí sọ bá ń pa ẹ̀gbọ́n rẹ̀ àwùyé gòtìmọ̀ ká ṣe fámìlì rẹ̀ sí lẹ́nu ìsá ó fi hàn pé tá a bá dúró níbi tí ìsìláàmù dúró sí gan àwùlẹ̀ ní máa lukun Ọlọ́run ṣùgbọ́n gbà tá a dùn bẹ́ẹ̀ àwọn ti gbà kí wọ́n ti lọ kí wọ́n ní wọ́n wá fi wẹ̀kú kí ni wọ́n ṣe tọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì inú májẹ̀mú òun náà ni al-khibratu bil-ghusl ẹni yẹn gbọ́dọ̀ mọ ìmọ̀ ìwẹ̀ ìwẹ̀ sẹ́rí kẹ́lẹ́ẹ̀kẹ́ sẹ́rí alákọ̀ọ́kọ́ àti sọ fún ẹwọ́ tó ń gbọ́ mi ó ti dọ̀ràn bá náà a ti ṣàlàyé fún ọ pé ìtumọ̀ kọ́ jẹ́ni rí ni pé jẹ́nu rí ọmọ nu tó bá fẹ́ wẹ̀kú sọ́wárí kó lè bá a máa wẹ̀ iná la fẹ́ sọ ẹ̀ kò lè kankan afẹ́kẹ́ ẹ rìlífù àwọn àfádùgbò yín ẹ rìlífù wọn
ẹ rìlífù wọn ẹ jọ so àtàbí ẹ̀yin àfáà náà ẹ̀yin náà ẹ kọ́ wọn ẹ rìlífù ara yín so kí ló dé ṣé iṣẹ́ tí ẹni ẹ wá ṣe ni kẹ́ ẹ máa wá lọ wẹ̀kú káàkiri ẹ rìlífù ara ẹ lè kọ́ wọn lẹ́nu ọ̀nà náà ẹ kọ́ wọn tó bá di bí dídì ẹ lè bá wọn lọ dì í ṣùgbọ́n bí wíwẹ̀ ẹ ti ẹ kọ́ wọn ayé kọ́ wọn dídì náà kí ló ṣe kálukú ń sá ọlọ́ni kúlì inna lil mauta. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. نعم. Ìyàwó Aisha radiyallahu anha níjọ́ kan ọ̀rẹ́ ànábì wọlé bí orí báyìí so wọ́n bára wọn sáwà ànábì wọ́n sọ pé káàkiri mo bá kú ṣáájú rẹ̀ nísìn sọ pé èmi ní ń wíọ̀ àbí tí n bá kú ṣáájú rẹ̀ ìwọ lọ́wọ́ ẹ̀mí tó bá kú báyìí èmi ní ń wíọ̀ ìyàwó Aisha sọ bá ìyàwó ò lọ́kọ́ lè sọ bá fún tẹ̀yàn kó sórí rẹ̀ òbúrú o tí ń roku sí mi nu láti sọ pé ìyàwó ní ọwọ́ ọkọ ní ọwọ́ ìyàwó so naam à ń bọ̀ níbi tànàbí o sallallahu alaihi wasallam so tá a bá fẹ́ wẹ̀kù báwo ni Islam sọ fún wa pé ká wẹ̀kù lẹ́yìn ìgbà tá a bá ti gba sẹ́rí àwa ààyè kan tó bá ga torí inú ilé tá a ti fẹ́ máa ṣe inú lè máa difficult díẹ̀díẹ̀ ṣùgbọ́n kálukú náà ní ti ń kọ́ ilé tí ó ní bathroom tó gbáyè sẹ́rí gbogbo ilé flat nǹkan tó ní bathroom yẹn ẹ lè tún bathroom ṣe therefore nígbà jẹ́ pé omi bí ó wulẹ̀ máa jáde yóò máa lọ náà kíní ta ni kò sí ti jẹ́ pé ẹ tún máa wà ìmọ̀ kan àwọn yóò gbin ohun tí ẹ fi wé òkú wọ́n wà kókò tánu sáré wọn tó wá dà bẹ́ẹ̀ ẹ dá ẹ̀gbin sílá padà àfọwọ́ ni gbogbo àwọn aṣọ yẹn náà ẹ gèrè pé ẹ dà mọ́nú sáré ẹ tún ti dẹ̀gbin padà bẹ́ẹ̀ wọ́n ní omi òkú wọn fi ń ṣe omi òkú òsì wọn náà fi ń ṣe kẹtẹ́ ẹ bá fẹ́ lọ mú inú bátúmù yẹn ẹ ń bá nírú bẹ́ẹ̀ o lè fi wẹ̀kú báwọn á tẹ òkú lẹ́lẹ̀ tó jẹ́ pé kì í ṣe orú bátúmù pé àwọn ilé dojúkọ ni so àbí máa sọ wá nílé àlùwàrà tẹ́ tilẹ̀kùn tẹ́ ẹ̀ ní bó táwọn yìí ṣe pé kálukọ́ wà dúró ń bẹ̀ wọ́n fi ṣe ẹ̀sìpẹ́rímẹ́ǹtì o àwa ibi inú ilé tá a fẹ́ lò pálọ̀ kan la fẹ́ lò ni according to ibi tí kálukú bá wà ní ó dìtà ní bó láti ṣe gbòmí mẹ́ta pé bẹ́ǹsì lèyìn ó ní wọ́n tó lẹ̀ nígbà pé inú ilé agboolé ni wọ́n wà tó bẹ́ǹsì lẹ̀ wọ́n wà gbá wọn kí sábẹ́ báyìí á ti palẹ̀ nu yàrá wọn pẹ̀lú àwọn ohun tó bá dà á lẹ̀ tí wọ́n lè fi rí nà so alimuhim òkú yẹn á bọ́ aṣọ ara rẹ̀ lẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ fẹ́ bọ́ at least èèyàn bíi 4-5 ni wọ́n wẹ̀kù èèyàn bíi 4 tàbí 5 iṣẹ́ àwọn méjì kan bẹ tó jẹ́ pé àwọn méjèèjì yẹn wọ́n ó mú aṣọ ní sẹ́ńtà bí ojú ara aṣọ gbàgẹ̀rẹ̀ bí ìró wọ́n dàbò ojú ara tí wọ́n fi bọ́ ṣòkòtò ẹnìkan fà níbi ẹnìkan fà níbi so wọ́n fi bọ́ ṣòkòtò tá a bá wá rí bí dírọ́ọ̀sì kẹ́kẹ́tẹ́ nìyẹn lè wọ̀ ṣòkòtò tọwọ́ tá a fi bọ́ yẹn tó jẹ́ pé àrí dírọ́ọ̀sì tá a lè wọ̀ fún tá a lè fi máa wẹ̀ iṣẹ́ àwọn méjèèjì yẹn ni pé kí wọ́n faṣọ yẹn lọ́wọ́ kí wọ́n dàbò lójú ara wọ́n má gbé sókè o àní fojú kan hòhò rẹ̀ tá a fi wẹ̀ tán gbogbo àwọn tó fẹ́ máa wẹ̀ tí wọ́n ti ń lọ bí ìsàlẹ̀ wọ́n máa tọwọ́ ba bí aṣọ ṣe gbogbo tí wọ́n ṣe ni so àti bọ́ òkúlẹ̀ báwọn àti fi aṣọ bò lójú ara àwọn tí ó mú lọ́wọ́ tó àjẹpá bá rí dírọ́ọ̀sì wọ̀ fún bíi níkà wọ́n lè ti wọ̀ báwọn ìyẹn clear kí láwà bẹ̀rẹ̀ àwà wá glove kò ní nìkàṣẹ̀ máa lo aṣọ mọ́ àwọn rọ́bà glove ti wà tẹ́ lọ chemist tẹ́ lọ rà
ẹ̀ra bí glove yóò tó bí mẹ́fà bí mẹ́wàá sí ni tẹ́ pé tẹ́ bá ti ń lò kan tán so glove láàkọ́ ti sọ̀wọ́ àwọn rọ́bà glove yẹn ẹnìkan mọ̀ bá wa dá mi ẹni tó fẹ́ wẹ̀ gẹ́gẹ́ yóò fi ọwọ́ òsì yóò ti bọ ojú abẹ́ rẹ̀ wọ́n dà mí yóò fi bá tábà nọ́mà ti tábà so bọ̀tí ń tọ́ da ni pé kó tó di kábà òkú yẹn tábà a lè kọ́kọ́ gbé wọn jókòó báyìí ká gbókù jókòó kọ́kàrà fi jókòó bá ń ká gbé padà sílẹ̀ kó lè bàa jẹ́ pé tí nǹkan kan bá tiẹ̀ fẹ́ jáde lára yóò jáde wọ́n ó fi omi sin abẹ́ wọ́n bá òkú yẹn tábà tí wọ́n fomi sìn torí ìgbà míì ń bẹ nǹkan máa jáde pẹ̀lú pé bẹ́ẹ̀ mi ṣe jáde kó mú ìgá jáde lára so tí a bá ti tábà tán tá a rí pé gbogbo ibẹ̀ yẹn neat kì í ṣe pàṣẹ máa wò pé ẹ bá ń ká sókè rárá o so a sì tá a rí pé omi tó ti jáde ti dáa omi tó ti jáde ti white so ìmí sì ń bẹ tó yẹ pé kódà nǹkan kò ní sẹ́ni yẹn ẹ kàn ra táwà bẹ́ẹ̀ tọ́ lọ́wọ́ kan so ẹ bọ̀ glove yẹn sínú omi yẹn a lè sin wọ́nù padà báwọn ká fọṣẹ fọwọ́ káṣẹ̀ wá fi glove míì sí glove míì táwa fi sí wọn a fẹ́ bẹ̀rẹ̀ wíwẹ̀ nù a wà bẹ̀rẹ̀ àlùwàlà fókù yẹn a ra bá wọn sin wọ́n bá ti máa ń ṣàlùwàlà gẹ́lẹ́ so ẹ ra wọn fún mi sí ẹ ṣàlùwàlà fún òkú ẹ tọ́ bomi ẹ ní fomi yọ lẹ́nu pé ẹ wá dami tẹ́ wà lanu rẹ o ẹ fomi yọ ẹnu rẹ bí wọ́n ti ń kanra fi ka ṣe ibi eyín ẹ sínú lẹ́ẹ̀mẹ́ta báwọn ẹ kanra mú mi pẹ̀lú glove yẹn náà ọwọ́ méjèèjì wá ní glove ọwọ́ bá ní ìsìn ẹ fi síbi homú kìíní gbòmú kejì á ṣàlùwàlà báwọn délẹ̀ fókù so tá a bá ti ṣàlùwàlà tán ọwọ́ àkú wíwẹ̀ á bẹ̀rẹ̀ látòrí sẹ́ni tá a bá fẹ́ wẹ̀ òkú omi tó lọ́wọ́ọ́rọ́ kì í ṣe tó gbóná tí wọ́n gun ò nílé tó bọ̀ o wọ́n fẹ́ fún wa bẹ́ẹ̀ ká lómi tó lọ́wọ́ọ́rọ́ ká wá ká fúrà so ká fi sínú omi yẹn ká wá wá ewé sídírù tó bá wà tá a bá rí ewé sídírù ká já ewé yẹn ká já ọmọ ńlẹ́gùn o kí wọ́n wá very very careful ewé sídírù so ewé sídìrú yẹn láwàá gbò máa ń hó bí ọṣẹ ó máa ń hó bí ọṣẹ so a kọ́kọ́ fi fọ a fọ orílẹ̀ mẹ́ta pẹ̀lú ewé sídìrú àtomi a fọ orí bí àti yàn fọ orí so bí àti yàn fẹ́ wẹ́wẹ́ nọ́mà bọ̀ tó orílẹ̀ ti bẹ̀rẹ̀ so tó àìpé ewé sídìrú tá a bá wá rí ewé sídìrú a lo ọṣẹ tó bá da a lè lo lọ́ọ̀sì a lè lo kíní ẹni ọṣẹ tó bá da kọ́mọ́dà bí ìpolówó ọjà so ẹni ọṣẹ tá a máa ń fi wẹ̀ ṣùgbọ́n mọ́ lọ́sẹ̀ ìbora o so a fọ orí lẹ́ẹ̀mẹ́ta a sin orí yẹn nù a fọ abala ọ̀tún wálẹ̀ so àwọn tó mú aṣọ lọ́wọ́ kásọ páàrí dírọ́ọ̀sì àwọn ó sì mú aṣọ bẹ́ẹ̀ ẹ tún ra síbi ẹ̀yìn níbi abala ọ̀tún bí ẹ̀yìn náà ẹ ra fi ọwọ́ gbo bí ẹ̀yìn kò nídìí pé àwọn kan kàrà gbé wọn sókè díẹ̀ ẹni yóò tọwọ́ bọ bí ẹ̀yìn báyìí lábẹ́ so wọn ó tún dá mi sí tí wọn ó fi sìn so ẹ fi abala kan délẹ̀ bẹ́ẹ̀ tó fi débi ẹsẹ̀ ẹ gbé abala kejì náà ẹ ra sí ẹ̀yìn ẹ lè ra fi ẹ̀gbẹ́ òkú lélẹ̀ tẹ́ fi ra wẹ ẹ̀yìn àwọn ẹni ó sì máa sọ lọ́wọ́ ojú arọ gbọ́dọ̀ bọ́ ta o so tá a bá ti wẹ̀ tán bá tá a wẹ̀ ìwẹ̀ àkọ́kọ́ nù so ẹni mọ́ lu ọṣẹ mọ́ padà tárọ̀ ọ̀bá ti dọ̀tí pọ̀ sẹ́yìn pẹ́ tí ọkọ̀ lu ọṣẹ láwọ̀kọ́ bá ẹ̀ tún wá tún bẹ̀rẹ̀ padà ìgbà tẹ́ ẹ fọṣẹ ìwé nǹkan sọ pọ́ṣẹ lẹ́lò tó àjẹ́ pé wẹ́ sídúrù náà ni ẹ ti fomi sìn nígbà tí ẹ wẹ̀ lọ ẹ wá fomi sìn bẹ́ẹ̀ tí fomi sìn kì í jẹ́ pé ẹ kà lẹ́ẹ̀kejì o àkọ́kọ́ náà lẹ́wẹ̀ yẹn ẹ kàn fomi sìn ọṣẹ yẹn kó bẹ́ẹ̀ so ẹ wà tún mú omi ẹ tún ṣiṣẹ́ orí dáadáa ẹ fi sin orí tí gbogbo omi ọ̀ wọ ibi inú ọrùn so ẹ tún sin ẹ tún fọ abala ọ̀tún wálẹ̀ o lè má nídìí ọṣẹ kankan mọ́ kẹkàn bomi abala ọ̀tún wálẹ̀ lẹ́ẹ̀kejì ẹ tún sábàlá kejì náà ẹ̀yìn ẹ sì bá ẹ̀ẹ̀mẹ́ta lèèyàn máa ń wẹ òkú ẹ̀ẹ̀mẹ́ta ẹ gbọ́dọ̀ dùn lórí ẹyọ kan ẹ sì gbọ́dọ̀ dùn méjì tẹ́ ẹ bá wẹ̀ ní mẹ́ta tó bá jẹ́ pé bá ti mọ́ tó bá jẹ́ pé kò bá mọ́ ẹ wẹ̀ pé mẹ́rin tẹ́ ẹ bá lè wẹ̀ mẹ́rin
tó ẹ kó rí mẹ́rin ló ti wọ́n ẹ gbọ́dọ̀ gbìyànjú pé 5 ẹ ṣàwẹ̀ ní títú òní pín ìtumọ̀ títú òní pín ni pé kò ní jẹ́ 4 kò ní jẹ́ 6 kò ní jẹ́ 8 ṣùgbọ́n kódà bá ti mọ́ lórí ẹyọ kan ẹ gbọ́dọ̀ wẹ̀ pé 3 ó kéré tán 3 lèèyàn máa ń wòkù ara rẹ̀ ọba ní ìtìjú bẹ́ẹ̀ lọ kódà pé ọwọ́ ẹ̀tàn gan ló kú pé inú ilé ìwẹ̀ gan ló kú sí ó ti fọ sọtọ́wọ́ tí wọ́n ti fọ gbọ́ ara tán ti ṣe gbẹ ẹ̀yìn ó tuntun wẹ̀ ẹ̀ sì ní ìwẹ̀ lẹ́ẹ̀kan pé ara yóò dọ̀tí ara o 3 ló kéré tán sẹ́ǹpẹ́ ti ṣàlùwàlá fún tẹ́lẹ̀ so ẹ̀ kàlùwàlá kúnwẹ̀ o ẹ̀ wẹ̀ nínú màbá so ìgbà tá a ti wẹ̀ hàn tó ti mọ́ bá kí ló kù òun náà ni pé ká fàṣọ sí la mo rò pé pẹ̀lú ń tà ṣàlàyé wíwẹ̀ kún ojú bá náà lọ kò sí speciality kẹta níbẹ̀ pé ó ní báwọn afá ti máa ń wẹ̀ kò sí nǹkan kan kò sáníyàn kò sákàn sí àdúrà pé kiri kan rárá o bá a sì wẹ̀ tán yẹn ní tó kù òun ni ká fàṣọ sí la àfá ò ní orin wàlìbàṣú ní síyábà bí láti bẹ̀rẹ̀ ni láìsálì gọ̀rí ibùgọ̀rí bá ìṣàmì wálé yamani ìnálí gọ̀rí bá gọ̀rí ibùládì wàlìkàfàní ìnálí gọ̀rí bá làwọn لغربته على المقيمين في الأوطان والسكن لا تنهرن غريبا حال غربته الدار ينهره بالذل والمهن سفري بعيد وسلام àfáì àrọ́mọdọ́mọ Ali ibn Abi Talib Imam Zainul Abidin radiyallahu anhu ó ní ọkọ̀ orin tọ́kọ̀ ẹ̀ òun fi ń ṣe wáàsí fún rẹ̀ wọ́n tún fi ń ṣe wáàsí fún gbogbo àwọn tá ń bọ̀ ẹ fi mọ̀ yìí pé bó lèyàn ti máa ń ṣe ìlànà wo ní Islam gbé wá ó wá ń pe ọ̀rọ̀ mọ́ra rẹ̀ bí ẹni pé òun ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí kí ló wí. láìsálí gọ̀ríbù gọ̀ríbà ṣáàmì wálé yamani ìnálí gọ̀ríbà gọ̀ríbù làdí wàlkàfàní. torí ibi tá à ń lọ ó ní kìí ṣe àjòjì ó lẹ́ni tó bá lọ dàjòjì nílùú ṣáàmù àbí ìlú yaman ṣé ẹ rí ẹni tá a lè pè lájòjì ó lẹ́ni tó jẹ́ pé àjòjì ní nínú sàárè níjọ́ wọn bá gbìyàn lọ́nù sàárè ìrìn àjò sàárè yẹn gangan so ó ní àjòjì so ó ti wá ń sọ̀rọ̀ yẹn bọ̀ ọwọ́ bẹ̀rẹ̀ ńkọ́ ni mo fẹ́ lò ó wá ń sọ yí pé safari ba'idun wazadi la yubaligani. ó ní ìrìn àjò tó ń fẹ́ rìn sí àkẹ́ mo ní ó fẹ́ kọ́ alẹ́ kọ́ ni ó ní ìrìn àjò yìí ọlọ́mọ jìnnà gan ó ní tí mo sì fẹ́ fi ṣe ń pa tí mo fẹ́ mú lọ fún ìrìn àjò kò lè gbé mi débi tí mo lọ ìrìn àjò wo ní sọ àlìkàmọ́ in tó ń fẹ́ mú lọ ní sí olóore òun rí pé kò lè gbóhùn débẹ̀ kò sẹ́ni tí ó travel tí ó ní mú nǹkan lọ́wọ́ oúnjẹ tí ó jẹ owó tí ó nà ó lòun wá rí ó ní wàkúwà tí dọ́rùn fati agbára àwọn lọ́dẹ̀ ti lẹ̀ yìí òun ti dàgbà wàlúmọ́tù yẹtùlúbù ni ikú ní ń wọ̀ ń káàkiri yìí ètò ọ̀kẹ́mi àtẹni ṣe wá sí. olóhùn tó wọ́n ká àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ lọ́rùn òun tó ń gan tóun ò lè rántí rẹ̀ mọ́ ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba àlékè ọlá rántí. ọlọ́run rántí àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run ìgbàgbé nǹkan àti kọ̀kọ̀ àti gbangba ọlọ́run mọ̀ ọlọ́run tó ń sì lọ ń bá nírìn àjò yìí in tóun ó mú débẹ̀ òun ní sí olóore agbára ló ti lẹ̀ òun ò lè sí olóore mọ́tàrà ẹ̀ṣẹ̀ lọ́pọ̀ ńlẹ̀ yìí bó ló ti fẹ́ lọ́rin àjò yìí. ó ní ẹwo sùúrù tọ́lọ́run ní pẹ̀lú òun bó ṣe jẹ́
pé ó sì ń lọ́n lára òun fi pé 40 òun fi pé 50 60 tóun fi lọ 70 òun tó ń dẹ́ṣẹ̀ lọ Ọlọ́run dẹ̀ ń bò ń láṣìírí. tamurru saatu ayyami bila nadami. ó ní gbogbo ògbésí ayé òun wá ń lọ bá àwọn òtí ẹ̀ kábàámọ̀ kankan. wàlá bukai wàlá khawfin wàlá. òun ò tiẹ̀ sunkún sọ́lọ̀ lọ́rùn ní tí wọ́n sọ̀rọ̀ lọ́ba. analladhi ugulikule abwaba mujtahida ya hasratan bakiyati fil qalbi tuhrikuni. يا زلة كتبت بغفلة ذهبت يا حسرة بقيت في القلب تورقني دعني نوح على نفسي وعندبها وعكته دار بالتذكير والحزن كتي سيبا دعك عدلي يا من كان يعذلني لو كنت تعلم ما بي كنت تعذرني دعني أشح دموع لك تعالى فعل صابرة مني تخلصني كأنني بين أهلي كأنني بين جل الهال منطرحا على الفراش وأيديهم تقلبني. ó wá ń gbé ọ̀rọ̀ ààrẹ wa kó ń bẹ́ẹ̀ lọ síbi tí ó ti ń sọ̀rọ̀ bó o láti wẹ̀kù ó ní mọ̀lẹ́kà wa dé wá bá wọn ọgbọ́n ẹ̀mí yọ lára àwọn gbogbo itọ́ ẹnu òun ti di ní tó korò á padà tó orin nígbà tá a fẹ́ parí kí ni o. ọ̀pọ̀ màmá kàná ìbò náà sì fi àjàlì náà wálé mú gọ́sìlì yá tí ní yugọ́sìlì. ó nígbà tẹ́mi jáde lára àwọn tẹ́tí gbogbo mọ̀lẹ́bí ti tẹ́ ti lùsì òpù pé alágbájá ti kú báyìí ó láwọn kankan dé ni tó fẹ́ wá wẹ̀. wọ́n kọ́ láyà kọ́ mi náà bú kí gọ́sìlà ní àdìkọ́. ó ní òun adé nìkan tí wọn kọ ẹ dákun ta lọ́mọ yẹn wẹ̀ àwọn ẹni tó mọ̀ yẹn wẹ̀ tọ́jú ọmọlúàbí tó ní làákàyè tó lẹ́kọ̀ọ́ tó sì gbọ̀nú gbẹ́lẹ́yìn tó mọ̀ ń padàjọ́ wẹ̀ sẹ́ẹ̀rí pé gbogbo ìdájọ́ tá a kà lẹ́ẹ̀kan ni làáfà fi ń kọrin dàtí sẹjọ́ wẹ̀. fàjà ní ìrọ̀jì lómi ni òun fàjà rọ̀dà ní. ó lẹ́nìkan nu wọ́n kàn wá ní ó ní bó ṣe gbaṣọ́ lára àwọn nu. minasiyabi wà á rọ̀ ní wà á fúrọ̀dà ní. ọlọ́ba gbọ́ ohùn sílẹ̀ ń hò. wà á dàrún ní alálẹ́ àlẹ́. wọ́n bá tẹ̀ sórí pátákó. sọ̀rọ̀ fàókì kọ̀rírù mà yíyún dífú ní. wọ́n á bẹ̀sẹ̀ ní dàmílẹ̀ lórí nù. وغسلني غسلا ثلاثا ونادى القوم بالكفن. ṣètùgbọ́n ó ní غسلا ẹ̀ẹ̀mẹ́ta bí Islam ṣe sọ́nà ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ونادى القوم بالكفن lọ́ba ni wọ́n máa sọ wá káfánù yẹn aṣọ tá a fi sìnkú nù bó wà ní mọ́ bọ̀ bó wà ní káfánù ṣe máa ń rí sóníìdí ká lọ rán sọ ṣe rí àìmọ̀ òkú sí ó ní ẹlọrán sọ wádọ tí lọ yóò bó tún wá fi ilẹ̀ wọn egbowó tí ẹ bá rán àní ò nídìí aríran aṣọ tá a fi sìnkú gẹ kò nídìí ríran kò tún tán aṣọ tá a fẹ́ fi sìnkú kò nídìí ríran ẹ mọ wá gbé lọ́dọ̀ télọ̀ ẹ wọ́n fẹ́ rán sọ kí ni ẹ rán rárá o wọn èèyàn sọ òkú o bù láti wá sí tó ti báyìí inshallah á padà ṣàlàyé ilé yẹn ní ìjọ mẹ́jọ àti sọ ti wẹ̀ so a padà ṣàlàyé yẹn ní ìjọ mẹ́jọ so síwájú kó tó di pa gba ìbéèrè wọlé ẹ rí i pé nínú Ramadan tọlọlọ́n akéde ọ̀rọ̀ ẹran ràkúnmí tí táwọn èèyàn sì rà so a sọ fà àti ń pa gan kódà before lẹ́yìn Ramadan náà a tún ṣètò yẹn lọ ṣùgbọ́n a stop ẹ̀ fáwọn àsìkò kan pẹ̀lú ògo Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ padà so a ti sọ àǹfààní rẹ̀ fún wa jíjẹran ràkúnmí so àwa la máa ń pa láàrin ara wa wọ́n lọ gbé wa ó ti níye slọ́ọ̀tì kọ̀ọ̀kan tó jẹ́ so ní ìsìn 12,500 ó ní slọ́ọ̀tì kan tó kéré téèyàn lè ẹ máa fẹ́ ra méjì ó lè rà so 12,500 so nọ́mbà tí mo fẹ́ pè ṣẹ́díjọ́ tọ́ọ̀sì tí ń bọ̀ kì í ṣe tẹ́lẹ̀ yìí o tọ́ọ̀sì tí ń bọ̀ lẹ́yìn títí ń ta fèsì yìí òun la á tó pa àti fẹ́ káwọn èèyàn máa ṣe booking lẹ̀ kódà home delivery ti wà so bóyá méjìlá pa ni òbí mẹ́ta ni o táwọn èèyàn bá ti ṣe booking yẹn lẹ̀ so lẹ́yìn eléyìn bá jọ́kẹjọ́ la máa pa pẹ̀lú ògo Ọlọ́run
ẹ̀yin náà mọ àǹfààní tí mi lẹ́ran ẹran ràkúnmí àwọn ẹ̀dẹ́ ti fẹ́ dá mi láàmú ká nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè báyìí nọ́mbà tí mo fẹ́ pè so àwa tá a bá padà fẹ́ pè mí àwa lè organize tí ó bá jẹ́ wíńgì tọ̀nà ọ̀dọ̀ wa tí ò ní jẹ́ ohun belief tó yẹ pé rújọ́ náà àwọn kan ti àákàkówó lọ àákàn bàbá ti ṣe nígbà kan tá a ní wọ́n pàdé wa but àwa tá a bá fẹ́ pé nọ́mbà yìí ni ká pè 080 fẹ́ràn ràkúnmí 080 mo rò pé a ti ń kọ́ bá 29 29 69 69 92 92 24 24. so nọ́mbà tá a pè nìyẹn so fún ẹran ràkúnmí ọ̀dẹ̀ di tọ́ọ̀sì tí ń bọ̀ but ká ti ètè ṣe booking lẹ̀ so láti sin lọ 080 080 29 29 69 69 92 92 24 24. ká tó gbọ́ 080 080 29 29 69 69 92 92 24 24. so a mọ àǹfààní tí ń bẹ ń bí ẹran ràkúnmí tọ́lọ́wọ́ balẹ̀ kí ọlá sọ fún náà Al-Qur'ani Karim o àwa tá sì ti tọ́ wò ẹ̀rọ àwọn ẹni tí fẹ́ẹ́ dá ara àwọn pa ó wúlò pọ̀ ní o tí èsè díẹ̀ kò sẹ́ran tó lálùbáríkà tó afala yanzuruna ila al-ibili kayfa khuliqat náà 090 àwa tá a fẹ́ béèrè ní òkè sẹ́ran ràkúnmí lẹ́yìn o 090 98 88 99 39 090 98 88 99 39 òní studio line tí tá máa pè sí 090 98 hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa barakatuh. Kuntu Sheikh. Yes. Ọlọ́run ọba lánàá ọba nìkan yín lọ́wọ́. Alama mi sọ. Ẹni tó bá wẹ òkú yẹn sà. Náà. Ṣé dandan ni kí ọ wẹ̀ kó náà tó kírun sókú yẹn la? Ṣé dandan sì ni kó wẹ̀ kó tó di pé ní ó kí àwọn ìwọ̀n ọ̀ràn yẹn? Kìí sí dandan. Kìí sí dandan. So, kìí sí dandan. Àwọn bàbá wa ni wọ́n sọ pé dandan yóò ṣàgbọ́dọ̀ lọ wẹ̀ ọ̀rọ̀ bọ́ lórí rẹ̀ lórí àdéhìí yẹn. So, kìí sí dandan rárá. 0 kò lè o lè wọ́n náà tí ì mọ́ o torí pé ó ti wẹ̀kú kìí sí dandan. Tálùwà rẹ̀ ọ̀bà já ọwọ́ ẹ̀kú tán kí wọ́n jọ lọ kírun sókùlà náà ni. 09098 88 99 39 09098 88 99 39 àwọn tá a bá ní ẹnìkan ní sí àwọn ará Ìbàdàn ẹnìkan ní Ìbàdàn láti fẹ́ pa ni tẹ́yìn bá fẹ́ kí wọ́n bó kó lè kó náà so èbú náà ni ọjà yìí so owó mọ́tò náà ni wọ́n kó wá so ìyẹn ṣe problem 09098 88 99 39 tàbí 091 2 29 39 hello wa alaikum salam wa barakatuh náà. Àkọ́kọ́ náà wọ́n tí ẹ̀ bá ń wẹ̀kù lọ́wọ́ ẹ gbọ́ òótọ́ ni pé yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ẹ̀ bá wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wá ní ẹ̀ṣẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ṣé irú ẹ̀ṣẹ̀ wo ni ṣé tó lè gbé ìyẹ̀wò náà náà ni ẹlẹ́ẹ̀kejì tó kù bá kú ọjọ́ mélòó lè lò nílẹ̀ kó tó di pé wọ́n fi èsì tó wọ́n bá ṣe ń tọ́ nìkan kí lálejò tó wà ń bẹ̀ kí gan ni wàhálà tó ń bẹ́ fún àti òsì lásìkò yẹ àti pé kí ló lè mú èèyàn mọ́ ṣètò lásìkò tí òkú dé kú fẹ́ kó ní fálid nínú ẹ̀ṣẹ̀. náà àkọ́kọ́ kọ́ mọ̀ wẹ̀kú lọ́sà a lè sọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú bá a ṣe ń wẹ òkú yẹn tó kì í ṣe pé wọ́n láàlè sọ̀rọ̀ ráta wá dodi kẹrin kí gbogbo ẹ̀ náà kọ́lé yóò ti máa rojọ́ pé ń gbọ́ wọ́n mọ̀ ní káwọn obìnrin mọ̀ jáde kó lólu gbogbo mọ̀ jáde irọ́ nìyẹn o obìnrin olólu dáadáa o èèyàn rí lórí social media gan o láyé kí lórúkọ rẹ̀ ajágẹmọ́ kèfèrí àwọn ẹlẹ́yàrí o tí wọ́n pàdé kò gbogbo eléyàn ojú tó dúdú ni o ìmọ̀ tẹ ẹ̀tọ́ ọmọlúwàbí mọ́lẹ̀ nírú oròwú lẹ́nìkan ọmọ sí tẹ́nìkan ọmọ ní kẹ́nìkan ọmọ jáde kí ló dé so kọ́ lọ́ o wọ́n rí lólu dáadáa àwọn yẹn ti ń lórí social media ta ní jẹ́ kékeré kọ́ mọ̀ bọ̀ káwọn ẹlẹ́ àbọ̀ta sí bá ajágẹmọ́ kèfèrí káwọn ẹlẹ́ àbọ̀ta ẹ má nígbàgbọ́ ní gbogbo eléyìn o kò sínú ọ̀rọ̀ Yorùbá o kí mo sọ débẹ̀ náà ẹ̀yẹn lè sọ̀rọ̀ kì í ṣe pé irú ọ̀rọ̀ dáadáa wà níyàn àmọ́ sọ ní
ibẹ̀ ibi tí a ti ń wẹ̀kù tó ti yé ìyẹn lè sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló lè mú yàn dílé òkú sísin. So kò sí nǹkan tó lè mú dílé òkú sísin àfi tó bá jẹ́ pé ó ní ọwọ́ ìjọba nú tí ẹ ní òkú ìkéèsì wà lórí ẹ̀ sẹ́yìn pé kò sí lágbára wa mọ́ bá wọn. Ṣùgbọ́n ọmọ kan ń bọ̀ láti Amẹ́ríkà ń bọ̀ láti UK sí yọ̀ ìyá àjọ tó bá dé ni. Ṣùgbọ́n tó bá ti ní nǹkan ìjọba nú pẹ̀lú kéèsì tó lókùú báyìí sọ pé àwọn fẹ́ sókun tí wọ́n á ní ìjọba ní rárá sẹ́yìn pé àlọ́pṣà kankan mọ́ bá wọn. So kọ́lọ̀ ń kọ́ sànù wa inshallah àmọ̀ sàlẹ̀ tó bá tó dijọ́ mẹ́jọ. kápẹ́rọ̀ sọ̀kọ̀ kì í ṣe iṣẹ́ òdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkàyé lẹ́sìn lòlúwa fi ràn wá kọ́lé tẹ̀lé àṣẹ olúwa ní kọ́lé tẹ̀lé àṣẹ olúwa ní bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú pàrọ̀rùn fáwọn kan nínú àwọn táyé ara lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore. Alhamdulillahi rabbil alamin. Kò ní jìbà lórí tí ètò Al-Basira fún ti òní àtàjọ mẹ́tò wá sí ti gbọ̀nyìn adébáyé tàmí ìnà lọ́bọ́ tí wọ́n tẹ́ fi ń gbọ́ ara nílé àwọn sásù àti àti ń gbọ́ náà ní sásù Suleiman bun Ibrahim Abi Ibrahim ẹ̀sà òkè fún ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn a lè fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sórí nọ́mbà 070-1064-39 070-1064-39 orúkọ tèmi ní Ridwanullahi Muhammad Jamiu aka Mọ́jọ́bájọ́ ní wákà súnà ìpàdé tó di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n máa sàlámù wa ilal liqa.